ó lágbára o ẹ gbọ́ ná ìjà tó ń lọ lọ́wọ́ ìlágbolé Fuji ta la yanjú ẹ̀ ta la ṣètò ẹ̀ báyìí ìjà ìwọ kọ́ lọ̀gá èmi lọ̀gá tó ń lọ láàrin wọn yìí ẹ tí wọ́n gbọ́ òkò ọ̀rọ̀ tí ìkan nínú àwọn die-hard fans Òṣùpá pẹ̀lú Paso tán tó sọ jáde nínú fọ́nrán yìí ó ní combination Òṣùpá àti Pasuma ló ń rúlu agbolé Fuji lọ́wọ́ yìí káwọn tó jẹ́ ọmọ kéékèèké inú Fuji kan lọ gbé jẹ́ kan lọ jòkó jẹ́ àwọn tó sì jẹ́ àgbààgbà wọn náà kan lọ gbà wípé Òṣùpá àti Paso ló ń rúùlù lọ́wọ́ ló ń lòjọba lọ́wọ́ lásìkò yìí pé ẹni bá wá mọ̀ pé òun lè gbéná wojú ẹkùn kó gbéná wojú àwọn méjèèjì ọ̀rọ̀ yìí lágbára ẹ̀yin ìyẹn tó jájọ wo fọ́nrán yìí ká tó gbókò ọ̀rọ̀ tí kan náà àwọn fáǹsì Pasuma àti Òṣùpá tí wọ́n tún sọ síta nínú fọ́nrán kẹ́ẹ̀dẹ́ máa bá mi fòpínìyàn tì yín sí kọ́mẹ̀ntì nípa pé ta lẹ́yìn lérò pé ń bá wí ṣe K1 The Ultimate àti Taye Currency kọ́ ní ń bá wí nínú fọ́nrán yìí ẹ máa sọ èrò tì yín sí kọ́mẹ̀ntì. You are welcome to Crossblog TV. Remember to subscribe, like, share and follow us. ó ti wá set ó ti set báyìí ọwọ́ ti bá ẹpọn bàbá yín King Dr. Saheed Osupa àtọ̀gá ńlá Fuji ní péjì ẹyọ kan this time around wàláhì kò sẹ́ni tó lè gbé Gẹ̀ẹ́sì mo fànà bí ìbúra ẹni tó bá gbé Gẹ̀ẹ́sì ajẹ́ tán kágbàlagbà kan ló ń wá láti ibì kan tó bá gbé Gẹ̀ẹ́sì ajẹ́ tán kọ́mọkéde kan ló mọ̀yàn rí fín kó máa bọ̀ this time around ajẹba bá ńlá ẹgbà Òṣùpá àti Paso ní the same page ó dàbí kí Messi àti Ronaldo kọ́mọ gbá bọ́ the same team ní prime time wọn sẹ́yìn gbogbo tíìmù yẹn ló máa gbogbo tíìmù tàbá bá pàdé ló máa jẹ gbá owó ti bà yín lọ́wọ́ yìí kò sí kankan mọ́ àwọn méjì tó strong jù lé Fuji náà ló ti wà papọ̀ yìí náà ẹnìkan yẹn ta téwọn ẹnìkan fún wa lórí ọgbọ́n kí ló dúkú táwọn wá káàkiri ẹ wò káwọn bàbá kan lọ jókòó náà ká lọ jókòó gbogbo ẹ méjèèjì tó kù ẹ gbà fọ́gà yín. sọ ọ̀rọ̀ rẹ o ọ̀rọ̀ lẹ́gbọ́ ìlẹ́nu arákùnrin ó ló ti sẹ́ẹ̀tì báyìí o lọ́wọ́ yìí Paso àtòṣùpá òun ló ń rò lọ́wọ́ káwọn tó kù kan lọ jókòó jẹ́ kí lójú tẹ tún fi wọ ọ̀rọ̀ ìyàwó ló kọ sí yín ẹ máa sọ èrò ti yín sí kọ́mẹ̀ntì jẹ́ kàkà one or two comments lábẹ́ fídíò yìí ààrẹ Ọlátúnjí Mustapha ó ní my brother that is if ọ̀gá ńlá no betray us o kí lẹni yìí ń try láti sọ báyìí ṣé ọ̀gá ńlá Fuji yìí ò Pasuma ṣé betrayer ni wọ́n ni. Another commenter Balo Peace náà ní Pasuma and Òṣùpá have take over Fuji industry. Ó lágbára o ẹ gbọ́ ṣé lóòótọ́ ni pé Paso àti Òṣùpá náà ń sọ lọ́wọ́ ìlágbolé Fuji ṣáwọn méjèèjì nìkan ni wọ́n ròlù Fuji lásìkò yìí àbí chance sì wà fẹ́ lómi ẹ máa sọ opinion ti yín sí comment fún àǹfààní yín tẹ́ bá fẹ́ ṣèpolówó ọjà yín tàbí kàn sí wa lórí ìkànnì ẹ máa kàn sí wa through WhatsApp number wa ẹ já lọ gbọ́ polówó ọjà yìí ká tó máa lọ and please don't forget to subscribe, like, share and follow us. Thanks for watching. tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín iná agbára Ọlọ́run máa jó dànù kí lè nǹkan tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ ẹ ti pàdé wòlíì yín ló fà ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì arán mi sí ọ lónìí mọ́mì Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín Olúwa sọ wípé gbogbo tẹ̀ ń là kọjá yín òun fẹ́ fi òpin sí kí nìkan tẹ̀ ń là kọjá lórí ìgbéyàwó ni lórí ọmọ ni lórí iṣẹ́ ni níbi gbogbo ni bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ ẹ jẹ́ àjọ gbàdúrà ẹ jẹ́ àjọ wá ojú Olúwa kí làṣírí ogun yẹn gangan ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 70 25 47 5427 +234 70 25 47 5427 bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu.